Wọ́n fẹ́ mọ̀ popular lórí radio. They don't want a radio presenter. But radio popularity, they don't want it. Television popularity, they don't want it. They want somebody with them. Somebody. Láàrin wọn. Ó dá tẹ́ bá tẹ́ wá pè mí lọ́yọ̀ pè mí lọ́yọ̀ pè ọ́. Ṣé mi ní honorable? Èmi ní senator. Èmi ní to lọ rep ni. Kí ni tí ń bà yín lẹ́rù? Kí lẹ fẹ́ kí lẹ ń sáré kì í fún? Kí lẹ kẹ́yìn attack Oriyomi fún? Kí lẹ tó bá ipò Oriyomi jáde tó bá fẹ́ win ẹjọ́ ó win tí ó bá win ẹ filẹ̀. Tí àwọn tó jáde tí wọ́n win election tí wọ́n kú láyé ni. Stop discouraging people. Ṣé rí tèmi kékeré ni o. Ṣùgbọ́n Ọ̀yọ́ NPE has come to stay. And Ọ̀yọ́ NPE is not for Oriyomi Hamzat. Èmi kọ́ ni mo ní Ọ̀yọ́ NPE o. Go and make your research. Go and make your research. Èmi kọ́ ni mo ní Ọ̀yọ́ NPE o. Èmi kọ́ o. Ṣùgbọ́n bí Ọlọ́run wà tí dọ́tẹ́ ti sọ, wọ́n wá bá mi, wọ́n gbé kámẹ́rà sójú mi, wọ́n sọ oríṣiríṣi, ṣé kí n jáde pé mo ṣe tán. Síbẹ̀ àwọn tó fẹ́ dìbò kálukú wọn sọ pé àwọn ti ṣe tán. Àwọn tí ó contest wọ́n ti ń sọ oríṣiríṣi nǹkan, wọ́n ti ṣé mo change tí mo ṣe tẹ́lẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ dìbò ti ń jáde pé àwọn ṣe tán náà, ṣé rí mi kí n jáde ni. Ṣé rí mi kí n jáde. Ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé tó bá tásìkò òbò. Some people are waiting for my voice. Some people are ready to go where I ask them to go. Enemy lè win the world with me. Let's wait till that time. Let's wait till that time. Let somebody come out for Ọ̀yọ́ NPE. Káfà kalẹ̀ nínú Ọ̀yọ́ NPE. Káfà honorable kalẹ̀ nínú Ọ̀yọ́ NPE. Káwọn tí ó ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí Ọ̀yọ́ NPE ká mú political party wọn tó máa pay wọn. Káwọn tí ó ṣẹlẹ̀. Look at one of my friend, my very good friend, Abdulrazak Abdulgani, Mr. GRA. Ẹ wo bí ọkùnrin yẹn ṣe dáa tó níwà àti níṣe tọ́jọ́ ọmọlúàbí. Ẹ wo ìgbà tó ti ń jáde tẹ́ ẹ̀kọ́ tẹ́ fún tíkẹ́ẹ̀tì. Torí ẹ sì mọ̀ pé ó ṣe dáadáa, ẹ mọ̀ pé ó súnmọ́ aráàlú, ẹ mọ̀ pé àárín aráàlú ló wà. The greediness and this attitude of politicians láti máa shed àwọn èèyàn tó lè ṣe dáadáa. Kó jẹ́ pé wọ́n kàn máa gbé tó wù wọ́n lé wa lórí. Ilé aráàlú láwọn ọ̀fẹ́. It is not for Oriyomi Hamzat. Tí wọ́n bá sì mú mi tọ́lọ́n bá ní iṣẹ́ tó bẹ́ẹ̀ kí n mọ̀ ṣe. Tọ́lọ́n bá sì ní mọ̀ ṣe gbogbo ayé ò tó bẹ́ẹ̀ pé kí n ṣe. What's our problem? So ẹ dojú ìbọn yín kọ bòmí. Ẹ mọ̀ yìí sọ́dọ̀ tiwa àwọn òsínú ẹ̀ tẹ́ ẹ don contest o. Do or die ilẹ̀ yín fẹ́ ṣe. Ẹ fẹ́ yìnbọn pa gbogbo ayé. Ẹ̀yin àtàràlú lẹ fẹ́ contest kìí ṣẹ̀yin àtOríyọmí o. Aráàlú l'Ọ̀yọ́ NPE o. It's not Oriyomi o. Tí Ọlọ́run bá sì sọ pé Oriyomi ọ̀yá ní sínú ẹni tí èèyàn lè lo àlùmọ̀kọ́rọ́ yín fún kọ́ wá fi máa gbé discourage. They don't discourage me. Táràlú bá lọ yá wọ́n lè fẹ́ tó wù wọ́n kalẹ̀ èmi ò tẹ̀lé. Mo sọ fún yín ni pé gómìnà Ṣèyí Mákindé sọ pé láàrin aráàlú àti ìjọba àtẹ̀yìn olóṣèlú níbo tí ń bọ̀ èmi faramẹ́ táràlú bá fà kalẹ̀. Ẹ gbọ́ mi yé mo faramẹ́ táràlú bá fà kalẹ̀. Gbogbo ẹ̀yin tẹ̀sí ń gbèrò yìí pé Oriyomi ti lóun jáde òun ó win ẹ gbé láti bẹ̀rẹ̀ pé I said if pé tí mo bá jáde màá win. Ó dá ṣé kí n sọ pé tí n bá jáde ní win ni ṣé mi ò wà nílà ká ibi ti yín ni nígbà tí ń dùn yín. Ṣé kí n sọ pé tí mo bá jáde ní win ni ẹ̀yin náà bá ń sọ. Ṣé ẹ̀yin lè sọ bẹ́ẹ̀? Ṣèyàwó yín lè lóyún kẹ́ ní òní bí. Ẹ lè làjò kẹ́lẹ́ ní dé. Ṣé ẹ lè jáde kẹ́lẹ́ ní wọlé ẹ̀yin tínú ń bí. Tíyàwó yín bá lóyún yọ sọ̀ láyọ̀. Bẹ́ẹ̀ bá làjò ẹ dé. Ó dá síra rẹ̀ ni o. Gbogbo tó trend lánàá ẹ ṣe oríire. Ẹ tún gbélé yìí náà Oriyomi ló wọ́n jáde wọ́n wọlé. Aráàlú àti olóṣèlú ló fẹ́ dìbò. Aráàlú àti olóṣèlú ló fẹ́ dìbò. Ẹni wọ́n bá sì fà kalẹ̀ ilé mi ó tẹ̀lé. Èmi ò ní tẹ̀lé olóṣèlú this time around. Ẹni aráàlú bá fà kalẹ̀ ni wọ́n tẹ̀lé. Ẹ̀yin aráàlú wọ́n ti wá ní illiterate lẹ́yìn bàbá yìí. Wọ́n ní illiterate lẹ́yìn màmá yìí. Kódà tẹ́ ẹjọ́ olóṣèlú ti ń bẹ́nu yín. Wọ́n lè mọ̀ kankan. And I want you to show them that you are, despite the fact that the university and polytechnic, àwọn ṣe wà literate l'aspect wọn, ilẹ̀ yìí náà wà literate l'aspect yìí ni o. Ọmọ Ìbàdàn ni mí ní Olúyọ̀lé, níbi olè gbé ń jàre olóhùn, ọmọ ara owó ìdárúkí ní lábàrúgbó. Aráàlú ló ṣe tán lébùkalẹ̀.
wọ́n fa house of rep wọ́n fa kalẹ̀ wọ́n fa senator wọ́n fa kalẹ̀ wọ́n fa gómìnà wọ́n fa kalẹ̀ àwa fẹ́ wo ìbò wọn ẹ ti ẹ̀ dúró náà ṣé pìrìsẹ́ńtà sẹ̀yìn ni ṣé sáà sẹ̀yìn ni bẹ́ẹ̀ bá kówó jẹ lọ́tún lósì náà tẹ́ fẹ́ dìbò ọ̀dọ̀ wa lẹ́sà wá àwa aláìní a máa kùn yín lọ́dà ara yín dúdú àwa aláìní ẹ̀yìn akákùn yín lẹ́fun kápẹ́ yín léyàn re what is happening kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ kí la ṣe fún yín. mo rántí gbogbo assurance ni mo ní pé wàláì jẹ́ àrẹ ọgbà tíkẹ́ẹ̀tì àfi bí wọn ọba máa ń tọ́kàn lọ́rọ̀ ló kù they deprived him kèsì ẹ̀kan kèsì ẹ̀mejì they deprived him just because he's a presenter why kí ló dé káràlú wá fa GRA kalẹ̀ nísìn kọ́yọ̀ ń pé ẹ̀ pé nínú ẹgbẹ́ yìí o GRA la fà kalẹ̀ o kẹ́ wá ní ẹnìkan o ọ wá láti ibì kan o kémi ọ tẹ̀lé o kémi ọ kọ̀yìn sẹ́ni yìí o kémi ọmọ jáde tán o ẹ lóṣèlú ọ̀dà àwọn ni wọ́n ń pàṣẹ ayé wa ibi mọ̀ wáyé tó bá ní wọ́n wo nísìn kò sí tí ń ṣe kọ̀kọ́ pò ń bínú torí wọ́n wá tí wọ́n fi kin lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fi wo ìlẹ̀ àpò èdò ilé bàbá ẹ̀ mo fara mọ́ Ọ̀yọ́ ń pè ọ́ o tó bá jẹ́ mi wọ́n pè ó dìgbà náà ná bọ́jà lómi wọ́n pè ó dìgbà náà ná ṣùgbọ́n gbogbo ẹni tí Ọ̀yọ́ ń pè ọ bá pè Oriyomi Hamzat ó tẹ̀lé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà sì ti sọ pé láàrin aráàlú àtolóṣèlú ìnìbò 2027 ní ọ̀dàlẹ̀ mi ọ̀yápá o mo dúró lórí ọwọ́ òdodo àti ìfẹ́ aráàlú Ọlọ́run ó jẹ́ ó bá wa láyọ̀ o àní mọ́ bá lọ báyìí o ọjọ́ kan náà láyípadà ó dé ẹ ṣeun o